ètò tá à ń ṣe Ìhìnrere ẹ dákun bàbá kí lẹ mọ̀ nípa Ìhìnrere mo fẹ́ kẹ́ yànnà náà fún wa. Ìhìnrere jẹ́ ohun tó jẹ́ pé téèyàn bá ní kì í ṣe nǹkan tíyàn lè fi pamọ́ yóò sọ síta ni. Nínú ìwé Jòhánù orí 3:15 ni Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Ìhìnrere ni àwọn èèyàn bá ṣe wà a lè fọmọ wálẹ̀ ṣùgbọ́n Ọlọ́run nínú ẹ̀ lọ́hùn inú ẹ̀ dùn ó fún wa ní ọmọ tiẹ̀. Ìhìnrere nìyẹn kò sẹ́ni tó rọ́lọ́run rí ẹni tó bá rọ́lọ́run rí mi ò tí mọ̀ ṣùgbọ́n Ìhìnrere ní kó wá ẹnìkan fẹ̀mí rẹ̀ lélẹ̀ Bíbélì ni ó fẹ̀mí rẹ̀ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ kíyàn tó lè fẹ̀mí èèyàn lílẹ̀ pé kọ́rẹ́ mi má bàa kú Yorùbá níná tó bá jó ni tó bá jó mọ́ ẹ̀. a ní tara ẹni là á kọ́ gbọ̀n. Ṣùgbọ́n Ọlọ́run ọmọ Ọlọ́run yẹn kò kọ́ ó wo títí wá lórí igi àgbélébù pé ẹ má wò ṣe ayé ẹ wo òun ó sọ nínú ìwé Hébérù wo olùpilẹ̀ṣẹ̀ àtàláṣẹ pé gbàgbé Hébérù orí 12 ẹsẹ̀ 2 olùpilẹ̀ṣẹ̀ wò tó bá wò ẹni bá wò ó yóye nínú ìwé orin kan ẹni bá wò ó yóye a gbé Jésù sókè a gbé Jésù sókè ẹni bá wò ó yóye. Ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sórí Arugbo Olo TV lórí YouTube ẹ follow Arugbo Olo TV lórí Instagram, Facebook àti TikTok. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe ọwọ́ tẹ́ fi ń follow wa ọwọ́ náà ẹ ò mà ní fi gbọ́mọ sí. Ire 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 lẹ ó máa fọwọ́ náà gbà. Àmín.